She's being political. Hallelujah. Hallelujah. Yinka Alaseyori, I saw the video you did. You understand? Concern the children stuff. But àgbékalẹ̀ yẹn ó kò dúró gẹ́gẹ́ bí abiyamọ. A mọ bí tẹ́ ẹ jà fún. A mọ ìlú tẹ́ ẹ jà fún. Bóyá ìlú àwọn presidential àti governorship lẹ jà fún ni àbí motherhood. Bóyá ẹ feel pain àwọn abiyamọ. Lẹ́yìn tèmi ìjẹ́ bí kàríà arábìnrin Yínká Aláseyọrí ṣé bí kàríà rẹ̀ ṣe máa ẹ́ndì nìyí bí arábìnrin yìí bí ó ṣe sọ oríṣiríṣi ọ̀rọ̀ àti àṣírí tí ó sọ nípa rẹ̀ ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. Aláseyọrí, as at 10 years ago you can't come online and say all this. 11 years ago you can't come online and say all this. You understand? Because you are pushing your career. Ọlọ́run dẹ̀ ti bẹ́ẹ̀ gbé ó ti gbé débi tó máa gbé dé. Ọlọ́run ti gbé ó ti gbé tó máa gbé dé nísìnyí ẹ ti mọ bẹ́ẹ̀ travel out ẹ lè fly àwọn ọmọ yín kúrò ní countries àmọ́ rí ìbá kú. So you want to tell me that àwọn tó gbé ọmọ wọn yẹn sì wọn ò gbàdúrà tó? No, ó fẹ́ sọ fún mi wípé ẹni tó bá bímọ lẹ́yìn tọmọ ẹ ṣaláìsí lọ́la kò gbàdúrà tó? Abẹni tó bí ọmọ ẹ tọmọ ẹ wà láàyè tó wà láàyè yẹn òun ló azin òun gangan ní ẹyinjú Ọlọ́run ẹ wà careful. Remember that social media made you. Remember, social media made you. Àwa mọ̀tàn àwa gòṣà àmọ̀tàn àwa rí o àmọ́ bó ṣe ń lọ o. Nígbà tó ń drag ẹjọ́ kìíní àná àwa pẹ́ láwọn tí ẹ pa wá dúró tán o. Wá abiyamọ làwa o abiyamọ rú èmi abiyamọ ni mí tó bá dọ̀rọ̀ ọlọ́mọdé èmi máa ń gbé parí ni o. Màmá kan sọ̀rọ̀ ó ní ọmọ òun mẹ́rin ló wà nínú ibi àwọn ọmọ tí wọ́n jí gbé àti ìyàwó ọmọ òun. Àwọn kan wà tí yẹ pé ìyá bí ìyá bàbá ló máa tọ́ wọn jẹ́ pé àwọn màmá wọn ti kú. Àwọn kan wà tí yẹ pé àwọn dúró jọjọ́ tó máa jèrè ọmọ. Ẹjọ́ tí ò bá ti kùn ẹ́ má ṣe bí pé òun náà ń gbàdúrà ẹ̀ jù jọ nítorí Ọlọ́run jọ àwọn tọmọ ti kú mọ́ lọ́wọ́ ló mọ bọ́ àwọn ló lè rí létí o àwọn tó ti ní miscarriage tó ti ní ẹyọ kan àwọn ló lè rí létí o be careful. Yorùbá ní ọmọ ní kú ó sọ̀jọ̀bọ nínú lọ o. You understand? My mommy, I'm going to school. I'm coming back soon. Okay, what do you feel like eating? Mommy, cook Indomie for me. Indomie tututu do ló ti bàjẹ́ o. Kò rọ́mọ jẹ́ o. Ẹ wà careful. Ara ń ta wá lémi o. Ara ń kan mi o. Ẹ wá sọ pé àwọn ọmọ yín ni. Wọ́n ń ṣá àwọn ọmọ yín. Kò ṣọmú ẹ. O sọ bí abiyamọ kò ṣọmú ẹ. Tó kò fẹ́ jà fáwọn politics. Mo mọ̀ pé o ti gbowó. O máa kọrin nígbà election. O ti gbowó fún ẹ. O ti kúrò nílànà Kristi. Àwa ti gbà. But jọ̀ọ́ torí Ọlọ́run maintain your musical lane. Please jọ̀ọ́ torí Ọlọ́run. Jọ̀ọ́. Èmi fọ́ fún ẹ. Mo fọ́ fún orin ẹ. You understand? Orin ẹ wà náà orin tó máa jẹ́ kí n sùn tí bá ń ronú tí bá wà depressed àwọn orin ẹ kan wà tí ẹ pé mi ò kí fi ṣeré but now please báyẹn kọ́ ọ̀rọ̀ ọmọ di pé a máa bẹ̀ sí ogún ọmọ ẹ̀ sí ń já orin mo dẹ̀ gbàdúrà fún ẹ ọ̀run ti gbé e lọ sókè o ò ní jábọ́ ara ń ta wà mo fọlọ́n bàbí ẹ o. Mo bí tó jà fún o ibo ló jà fún ṣé ọ̀dọ̀ abiyamọ ló wà ní ọ̀dọ̀ àbọ̀dọ̀ àwọn president àwọn president kí ló dé and you are supporting them indirectly. My children. So you want to tell me that àwọn parents yẹn wọn gbàdúrà tó. Go outside and protest. Can you even come out 12-11 years ago and say all those bullshit? You are a mother also now. Wọ́n ọkọ obìnrin ni wọ́n náà now. Ó ṣàmùkọ́ tójú ẹ̀ rí bá àti ẹ̀mú ẹ̀ ó kọ́ lórin ó sọ ní ìtàn kó wá sọ pé irú ọmọ ẹ̀ yẹn nísìn kó wá jáde lọ sí school kó má wá rí mọ́ kò ní jẹ́ ìpín ẹ̀ o. Talks like that. Kò ní jẹ́ ìpín ẹ̀ o. Be careful. If you don't know what to say, you can't contribute positively to this matter. Please shush your mouth. Quiet. Be quiet. We are in pain. Ara ń ta wá. Ara ń ta wá jọ̀jọ̀. Ara ń ta wá. Kí ló dé gọ́sẹ̀? Okay nísìn tó bá ṣẹlẹ̀ tán nísìn. Ẹ máa package ara yín Europe ya Canada ya USA ya àbí àwọn kò dẹ̀ lè lọ. You are saying ó wá sọ pé ó yẹ àti irú tó sọ̀rọ̀ kan bẹ̀ yẹn ó ní àwọn security personnel wọ́n lè lọ kojú wọ́n mu gàrí jù ni. Má mà dá mi lóhùn. Wọ́n mu gàrí jù ni.
lójú wọn ṣe ń ṣú ara ń ta mí o ara ń kan mí o ara ń kan mí o be careful o ara ń kan mí o oníkà àwọn kan mọ bí ọmọ ṣe ìyá ọmọ lára o ó ti rẹ tó ṣe operation tí òde ọmọ gbé wálé wọ́n máa be careful. Be careful. Má sọ̀rọ̀ àwọn èèyàn gba tiẹ̀ o bó tí o ti ṣe má ṣe bẹ́ẹ̀ don't do that. ẹni tí Ọlọ́run bá ń fẹ́ èèyàn bá ń fẹ́ lọ́lọ́run fẹ́. bẹ́ẹ̀ni Ọlọ́run fẹ́ èèyàn bá ń fẹ́. bẹ́ẹ̀ni adé mo ṣe bí mo lápò obìnrin yìí sórí pé tí bá wà depressed àbí mo ronú ó ní orin yẹn kan tí bá ti gbọ́ bẹ́ẹ̀ mo máa sùn ni àbọ̀ má wo ìfẹ́ láfi gbọ́ yẹn tàbí sùn o mo máa delete ẹ̀ sísìn ni kí ni ó ní ẹ̀gọ́ tiẹ̀ dùn wọ́n létí mi fèsì entertainment ẹ o fèsì gbogbo iṣẹ́ o Ọlọ́run tó ń gbà fún òde padà lẹ́yìn ẹ o jọ torí Ọlọ́run o a ní káwọn pastors jáde káwọn wòlíì jáde káfà jáde babaláwo jáde kọ́ lọ fi confess àwọn ọmọ. Exactly. So ilé kan máa dàwòrò wọ́n ń pa àwọn ọmọ ìkábọ̀ lè ṣe báyìí náà wọ́n ń pa àwọn ọmọ wọ́n yìnbọn fún wọn wọ́n fọ́ wọn lórí and you are saying all this bullshit in your own comfort zone. 2 years old. 5 years old. Are you joking? Hello, ara ń ta mi o. Ara ń ta mi. I'm boiling. I'm boiling. You can't give your own children a maximum security because you have the money, because you have the fame, and you not believe people that can't give them one useless. Ọ̀gá gbogbo eléyìí gbogbo ìjà bíamọ ni àti tayé àti tọ̀run ló máa gbé àwọn ọmọ ìjáde. Wo ṣẹlẹ̀ celebrities ẹ jọ nítorí Ọlọ́run tẹ́ bá ti mọ̀ wé pé yẹn ẹjọ́ lọ ti ṣe fún yín. Tẹ́ bá ti mọ̀ pé ẹ ní kò lè sọ sọ̀rọ̀ yìí ẹ má sọ̀rọ̀ o ẹ má sọ̀rọ̀ o election tí ń bọ̀ nísìnyí wọ́n máa gbowó fún ẹ ó ti jẹ́ dodo ó lè sọ òdodo. Kí ló dé kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ kí ló dé gan sef kí ló ṣẹlẹ̀ gọ́gọ́ ó ti gbàgbé ni ó ti gbàgbé bọ́ta ni ṣèbí social media yìí ló gbé ẹ àwọn èèyàn ló gbé ẹ lórúkọ Jésù ò ní jábọ́ o ò dẹ̀ ní ṣubú o màmá náà ti lórúkọ mi ò fọ́ o abiyamọ dẹ̀ ni mí o ò ní ṣubú èyí tó sọ ìyàwó òfẹ́ o fẹ́ sórí àwa ń gbádùn ẹ̀ ohun ẹ̀ ò dẹ̀ ní há instrument ò ní gbé ẹ jọ nítorí Ọlọ́run o ní rògùn electric shock tó bá dé máìkì mú jọ nítorí Ọlọ́run fẹ́ sórí ẹ o orí ẹ ò ní kú o nígbàgbé orin lọ́yẹ́kọ́ ní studio fẹ́ sórí ẹ o Yínká.